A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́runmadẹ̀. Hyacinth Alia tí í ṣe gómìnà ìpínlẹ̀ Benue ti fi ẹ̀sùn kan àwọn tí ó ṣe àpèjúwe wọn ní olóṣèlú Àbújá. Ó ní àwọn wọ̀nyí ni wọ́n wà nídìí ìwà ìjínigbé àti ìpànìyàn ní Sankera, níbi tí a ti rí ìjọba ìbílẹ̀ Katsina, Allah, Ukum àti Logo láàrin ìpínlẹ̀. Gómìnà ṣe ẹ̀sùn yìí níbi ìsìn ìdúpẹ́ tí ilé ìjọsìn Chapel of Grace ṣe àgbékalẹ̀ ní ilé ìjọba ìlú Makurdi. Níbẹ̀ ni gómìnà ti kérora wípé àárín ìlú ni àwọn adàlúrú yìí dàgbà sí kí wọ́n tó gba ohun ìjà olóró tí wọ́n fi ń ṣekú pa ará ìlú. Gómìnà fèsì sí ìkọlù tí ó wáyé ní Sankera, níbi tí ẹni 6 ti kọ́kọ́ di olóògbé ní ìjọba ìbílẹ̀ Ukum. Èyí ni ó yọrí sí fàákàjà tí ẹni 18 fi gbẹ́mìí mì. Lẹ́yìn èyí ni àwọn adàlúrú yìí fi fọ́nrán sí orí ẹ̀rọ ayélujára wípé àwọn yóò túbọ̀ pa ènìyàn sí i ní agbègbè yìí. Gómìnà ní pẹ̀lú gbogbo ìgbìyànjú òun láti mú kí àwọn wọ̀nyí fi inú igbó sílẹ̀ kí wọ́n yéé pa èèyàn wọn láàrin ìlú. Síbẹ̀ pàbó ni gbogbo rẹ̀ já sí. Èyí tí ó wá bani lọ́kàn jẹ́ jùlọ ni wípé àwọn tí wọ́n gbìyànjú àti yapa kúrò nínú igbó ni wọ́n ṣekú pa sínú igbó. Bẹ́ẹ̀ àwọn olóṣèlú Àbújá yìí ni wọ́n ń ṣe àtìlẹ́yìn fún àwọn ọ̀dọ́ adàlúrú. Philip Shaibu tí í ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Edo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá padà sórí oyè ti kéde wípé òun ti padà sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Shaibu ní ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìgbìyànjú àti parun nítorí èròǹgbà àti di gómìnà. Ó ní Ọlọ́run ni ó kó òun yọ lẹ́yìn ìdojúkọ tí ó ní pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Godwin Obaseki. Shaibu sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìpàdé Afẹ́máì World Congress tí ó wáyé ní Detroit, Michigan, orílẹ̀-èdè United States. Ó wá sọ àsọdájú àtìlẹ́yìn rẹ̀ fún olùdíje du ipò gómìnà láti ẹgbẹ́ òṣèlú APC, Monday Okpebholo. Igbákejì gómìnà ní wọ́n ti jẹ́ kí ó yé òun wípé bí òun bá tẹ̀síwájú àti du ipò gómìnà, ìparun lòun yóò kojú. Agbẹnusọ fún ìpolongo ìbò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Labour fún ọdún 2023, Kenneth Okonkwo ti yẹra kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour. Okonkwo dá ẹ̀bi ìpinnu rẹ̀ yìí ru rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ láàrin ẹgbẹ́ òṣèlú Labour àti olùdíje du ipò ààrẹ Peter Obi. Òṣèré tí yóò di olóṣèlú yìí dá ẹ̀bi ru ẹgbẹ́ òṣèlú APC àti PDP wípé àwọn méjèèjì kò lè gbé orílẹ̀-èdè dé ilẹ̀ ìlérí. Nínú lẹ́tà tí ó kọ ránṣẹ́ ni ó ti sọ wípé ọmọ orílẹ̀-èdè kò ní ọ̀nà mìíràn ju kí wọ́n ṣe ìfẹ̀hónúhàn lórí ìgbáyégbádùn nítorí kò sí ìrètí fún ọjọ́ ọ̀la. Okonkwo fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú tí ó bá fìdí múlẹ̀ dáadáa nìkan ni ó lè gba agbára lọ́wọ́ àwọn tí ó ṣe àpèjúwe wọn ní kakistocracy and kleptocrats. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú Labour dá a lóhùn wípé bí Kenneth Okonkwo ṣe yapa kúrò nínú ẹgbẹ́ wọn fẹ̀kàntẹ́lẹ̀ kò yà wọ́n lẹ́nu nítorí ó dá dúró ni. Èyí kì í ṣe tuntun rárá, ṣùgbọ́n ìkọlù tí ó ṣe sí olùdíje du ipò ààrẹ ẹgbẹ́ Peter Obi kò dára tó, kárími lásán ló ń wá. Nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé ẹgbẹ́ Labour Obiora Ifu ni wọ́n ti sọ wípé àwọn ní ojúṣe láti túbọ̀ máa ṣe àtìlẹ́yìn fún Obi nínú ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà. Òpin ọ̀sẹ̀ tí ó kọjá ni àwọn oníbàárà ìlà ìbánisọ̀rọ̀ ṣe àkíyèsí wípé àwọn kò lè pè tàbí gba ìpè lórí ìlà ìbánisọ̀rọ̀. Èyí ló mú wọn yapa sí ọ́fíìsì MTN káàkiri orílẹ̀-èdè tí wọ́n ń béèrè fún ìyọ̀ǹda ìlà wọn. Fàákájà bẹ́ sílẹ̀ ní ẹ̀ka iléeṣẹ́ MTN tí ó wà ní agbègbè Festac, ìpínlẹ̀ Èkó, bí àwọn oníbàárà ṣe ń gbìyànjú àti ba ọgbà iléeṣẹ́ wọn jẹ́. Lẹ́yìn èyí ni àjọ alámòjútó ìlà ìbánisọ̀rọ̀ NCC wá kéde wípé kí wọ́n ṣí gbogbo ìlà ìbánisọ̀rọ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé. Ààrẹ Bọ́lá Tinubu ti darí iléeṣẹ́ NNPCL láti ta epo rọ̀bì fún iléeṣẹ́ ìfọpo Dangote pẹ̀lú àwọn iléeṣẹ́ ìfọpo mìíràn ní owó náírà.
Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ó sọ eléyìí di mímọ̀. Ọ̀nànúgà ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wáyé láti rí i dájú wípé owó epo ṣe ọgbọọgba pẹ̀lú pàṣípààrọ̀ owó dọ́là sí náírà. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ní ìlú Àbújá. Bákan náà ni ìgbìmọ̀ òṣìṣẹ́ fẹ́ẹ̀kì bu ọwọ́ lu 450,000 bárẹ́ẹ̀lì lójúmọ́ tí yóò wà fún lílò ní owó náírà bí wọ́n ó ti lo Dangote gẹ́gẹ́ bí awakọ̀. Ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Martin Vincent tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man ti bu ẹnu àtẹ́ lu Fọláṣadé ọmọ ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ti sọ fún ọmọ orílẹ̀-èdè wípé kí wọ́n jẹ́ kí bàbá rẹ̀ ṣe ìjọba fún ọdún 3 kí wọ́n tó fi ẹnu kò wípé ìṣèjọba rẹ̀ kò dára. Síwájú àkókò yìí ni Fọláṣadé tí í ṣe ìyálọ́jà gbogboògbò sọ fún ọmọ orílẹ̀-èdè wípé kí wọ́n ṣe sùúrù. Bàbá rẹ̀ yóò yanjú gbogbo ìṣòro tó ń lọ lórílẹ̀-èdè. Ó ní kí àwọn òbí kìlọ̀ fún ọmọ wọn kí wọ́n má bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn bí wọ́n ti ń béèrè fún ìfòpin sí ìjọba tí kò dára end bad governance. Very Dark Man tẹ̀síwájú wípé aráàlú ìbá má ti kérora bí bàbá rẹ̀ ò bá jẹ́ ìjọba tí ó burú jù nínú ìtàn láàrin ọdún kan. Ó ní kí ó bá ìlú kìlọ̀ fún bàbá rẹ̀ kí ó jẹ́ kí ara tu aráàlú nítorí kò sí ẹni tí ó kìlọ̀ fún bàbá rẹ̀ nígbà tí ó ṣe ìfẹ̀hónúhàn tako ààrẹ ìjẹta Goodluck Jonathan nígbà tí ó sọ owó jálá epo di 87 náírà látorí 65 náírà. Ìjọba àpapọ̀ ti sọ wípé àwọn ti ṣe àgbékalẹ̀ àyè káàkiri orílẹ̀-èdè níbi tí ọmọ Nàìjíríà yóò ti rí àpò ìrẹsì aláàdọ́ta kìlógíráàmù 50 kg rà ní $40,000 náírà 40,000 náírà. Mohammed Idris tí í ṣe mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ ni ó fi àbábọ̀ ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ tó àwọn akọ̀ròyìn létí ní ilé agbára ìlú Àbújá. Ó ní èyí jẹ́ ọ̀kan lára ìgbésẹ̀ láti mú ayé dẹrùn fún ará ìlú. Ó ṣe àríyànjiyàn wípé ìfẹ̀hónúhàn tí wọ́n ń pètepèrò rẹ̀ láti bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹjọ kò lẹ́tọ̀ọ́ níwọ̀nba ìgbà tí ààrẹ Tinubu ti ń jà fún ẹ̀tọ́ ará ìlú. Adarí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti ṣe àpèjúwe èròǹgbà ìfẹ̀hónúhàn gẹ́gẹ́ bí ìpè ìtanijí wake-up call fún Tinubu, àwọn sínétọ̀ àti gómìnà. Nínú àtẹ̀jáde ni Primate ti sọ wípé ìjọba Tinubu kò tíì ṣe iṣẹ́ tó láti gbógun ti ìṣẹ́ àti ebi lórílẹ̀-èdè. Ìlúmọ̀ọ́ká wòlíì yìí ní òun kò ṣe àtìlẹ́yìn fún ìfẹ̀hónúhàn nítorí èyí kì í ṣe ojútùú sí ìṣòro. Ó wá ké sí àwọn olùfẹ̀hónúhàn kí wọ́n má fi ààyè gba jàgídíjàgan kí orílẹ̀-èdè má bàa wọ ìpele aláìní adarí. Ìjọba àpapọ̀ ti pàṣẹ wípé kí wọ́n fagilé owó ìrìnnà fún àwọn ọjà tí wọ́n ń kó wọlé bíi ìrẹsì, fúláwà, wheat àti àwọn oúnjẹ tí ó ṣe kókó láti fi ṣe àdínkù sí owó oúnjẹ tó gbówó lórí lórílẹ̀-èdè tí ó ń fa ebi fún ará ìlú. Comptroller General fún Nigeria Customs Service NCS Adéwálé Adéníyì ni ó ṣe àfihàn yìí. Ó ní ìjọba ní ojúṣe láti mú àdínkù bá ìyàn lórílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí Adéníyì ṣe ṣàlàyé, ọ̀wọ́n gógó lágbàáyé náà ní ipa lára orílẹ̀-èdè. Ìdí nìyí tí ìjọba ṣe nípasẹ̀ NCS yanjú ìṣòro tí wọ́n fi fagilé owó orí àti owó ìrìnnà lórí àwọn oúnjẹ tí ó ṣe kókó jùlọ. Ọba Frederick Arólóyè tí í ṣe ọba àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ondo, Ọ̀wá ti Ìdànrè, ti darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀. Ọba Arólóyè di olóògbé lẹ́ni ọdún 82 102 years. Ọdún 42 ni ó fi jẹ ọba lẹ́yìn tí ó gun orí àpèrè ní ọdún 1976. Lísà ilẹ̀ Ìdànrè, Olóyè Christopher Olúwọlé tí ó fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ní ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ fún ètò tí ó kàn. Gómìnà ìpínlẹ̀ Gombe Inuwa Yahaya ti sọ wípé òun ní tòun òun kò ní agbára láti san 70,000 naira owó oṣù òṣìṣẹ́ tó kéré jù pẹ̀lú ìwọ̀nba owó bíntín tó ń wọlé fún àpò ìjọba. Síwájú àkókò yìí ni ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lu 70,000 naira gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn àgbájọwọ́ òṣìṣẹ́.
Yàyà ní àwọn ní àfojúsùn láti ṣe àgbékalẹ̀ ètò ohun amáyédẹrùn fún ará ìlú bí ó ti ṣe àpẹẹrẹ ìgbésẹ̀ ètò ẹ̀kọ́, ètò ìlera, ọ̀gbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Cletus Ganduje, ẹni ogójì ọdún, ti jẹ́wọ́ fún ilé-ẹjọ́ májísírèètì wípé ebi ni ó jẹ́ kí òun jí iṣu wà lẹ́ẹ̀mejì nínú oko olóko. Ganduje sọ fún ilé-ẹjọ́ májísírèètì ní Kàfàǹṣà, ìpínlẹ̀ Kaduna, wípé ebi ni ó mú òun jí iṣu kí wọ́n ṣàánú fún òun. Àjọ ààbò ara ẹni láàbò ìlú NSCDC ni yóò fi ẹ̀sùn ìwà ọ̀daràn àti olè kan Ganduje, ṣùgbọ́n Alice Daniel ni ó wá ṣe ẹ̀sùn ní ọ́fíìsì wọn tí ó wà ní Kàfàǹṣà ní ọjọ́ 15 oṣù keje. Ó ní afẹ̀sùnkàn jí iṣu wà nínú oko rẹ̀ ní Zonkwa lẹ́ẹ̀mejì, èyí sì tàpá sí òfin ìpínlẹ̀ Kaduna. Adájọ́ májísírèètì Michael Bawa wá fi ìdájọ́ sí ọjọ́ 6 oṣù kẹjọ lẹ́yìn ẹ̀bẹ̀ afẹ̀sùnkàn bí ó ṣe pa á láṣẹ kí wọ́n fi sí àhámọ́. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní a gbọ́ wípé wọ́n ń ṣínà ìbọn bolẹ̀ fún àwọn tí ó ń ṣe ìfẹ̀hónúhàn àti akọ̀ròyìn ní pápá ìṣeré MKO ìlú Àbújá níbi wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn lórí ebi. Ìròyìn jábọ̀ wípé àwọn olùfẹ̀hónúhàn tí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ ọ̀dọ́ kóra jọ síwájú pápá ìṣeré fún ìgbà kẹta nínú ọjọ́ 10 tí wọ́n gbèrò láti lò fún ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára lórílẹ̀-èdè. Lẹ́yìn tí àwọn ọlọ́pàá tí ó dìhámọ́ra ogun dé ni wọ́n pàṣẹ wípé kí wọ́n kúrò nínú pápá ìṣeré. Kíkọ̀ tí wọ́n kọ̀ láti gbọ́rọ̀ sí wọn lẹ́nu ni wọ́n fi ṣínà ìbọn bolẹ̀ sí àwọn olùfẹ̀hónúhàn pẹ̀lú àwọn akọ̀ròyìn kúrò nínú pápá ìṣeré MKO. Bákan náà ni a gbọ́ wípé ilé-ẹjọ́ májísírèètì ní Dutse, ìpínlẹ̀ Jigawa, ti pàṣẹ kí wọ́n fi àwọn olùfẹ̀hónúhàn 2 sínú ẹ̀wọ̀n fún ọ̀sẹ̀ 2. Adájọ́ májísírèètì Anwalu Saru ni yóò darí ìfẹ̀hónúhàn onífàákájà ní ìpínlẹ̀ Jigawa sí ọgbà ẹ̀wọ̀n, tí ó yọrí sí ikú ènìyàn 2 tí ọ̀pọ̀lọpọ̀ sì fi ara pa bí wọ́n ṣe dáná sun ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà ohun ìní àti èyí tí wọ́n tún jí kó. Ṣùgbọ́n a gbọ́ wípé ikọ̀ ọlọ́pàá ti fi ọwọ́ ṣìkún òfin mú 72 àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn tí ó yọrí sí fàákájà ní ìjọba ìbílẹ̀ Dutse, Kiyawa, Kazare àti Babura bí wọ́n ṣe rí àpò ajílẹ̀ 59, ẹ̀wọ̀n apẹ̀fọn 15 àti àwọn nǹkan mìíràn gbà padà ní ọwọ́ wọn. Idris Okuneye, tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky, ni a gbọ́ wípé yóò gba òmìnira ní ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2024 kúrò ní ọgbà ìwà àtúnṣe Kirikiri lẹ́yìn tí ó lo oṣù 6 nínú àtìmọ́lé lórí ẹ̀sùn ìtàbùkù sí owó náírà. Agbẹjọ́rò Bobrisky, Ayọ̀ Olúmọ̀fin, ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ọjọ́ 5 oṣù kẹrin ni àjọ EFCC fi ẹ̀sùn oníkókó 4 tí ó dá lórí ìtàbùkù sí owó náírà kan Bobrisky. Agbẹjọ́rò fún àjọ EFCC Sulaiman sọ fún ilé-ẹjọ́ wípé Bobrisky tàbùkù sí owó tí ó tó 400,000 naira níbi tí ó ti ń jó níbi ayẹyẹ tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn gbogbo atótónu àwọn agbẹjọ́rò ni adájọ́ Awógbọ̀rọ̀ ní Bobrisky jẹ̀bi ẹ̀sùn kí ó lọ lo oṣù 6 nínú ọgbà ẹ̀wọ̀n láìsí àǹfààní fún owó ìtanràn. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.